irú kílẹ̀ yìí o agbọ́n ti ta Ọlábìyí pa sínú oko. Àgbọ́sọgbánù ni ìròyìn náà jẹ́ fún gbogbo àwọn tó gbọ́ nítorí ìṣẹ̀lẹ̀ abàmì ọ̀hún. Àwọn arákùnrin mẹ́ta la gbọ́ pé wọ́n lọ sínú oko kan lágbègbè Ọlọ́bẹ̀ nílùú Ìgbàjọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bí wọ́n ṣe débẹ̀ la gbọ́ pé òbítíbitì agbọ́n tú jáde tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ta wọ́n. Àwàdà ni wọ́n kọ́kọ́ pe ọ̀rọ̀ náà, ṣùgbọ́n kí wọ́n tó mọ nǹkan tí ń ṣẹlẹ̀, agbọ́n ti ta ọ̀kan lára wọn, Abideen Ọlábìyí pa. Sahara Reporters ṣàlàyé pé àwọn méjì yòókù, ọ̀gbẹ́ni Solomon Kingsley àti olóyè Olúṣẹ́gun, farapa yánnayànna tí wọ́n sì ń gbàtọ́jú lọ́wọ́ lọ́sibítù. Ó mà ṣe o, lọ́sùn tírélà pa èèyàn 4 nínú ìdílé kan ṣoṣo. Ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ lójú ọ̀nà Ifẹ̀ sí Iléṣà lọ́jọ́ Sátidé ọjọ́ 19 oṣù kẹrin ọdún yìí ló ti gbẹ̀mí èèyàn 4 nínú ìdílé kan báyìí. Awakọ̀ tírélà kan la gbọ́ pé ó gba one way tó sì lọ kọjú sí mọ́tò Hilux funfun kan tó ń bọ̀ lọ́nà tiẹ̀ jẹ́jẹ́. Agbẹnusọ àjọ ẹ̀ṣọ́ ojú pópó lọ́sùn Agnes Ògúngbèmí ṣàlàyé èèyàn 9 ló wà nínú mọ́tò méjèèjì, èèyàn 5 sì gbẹ́mìí mì lójú ẹsẹ̀. Ó ṣàlàyé pé obìnrin kan ṣoṣo tí orí kó yọ nínú ìjàmbá náà ló ń rìnrìn àjò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí pẹ̀lú ọmọ ọ̀dọ̀ rẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé òun nìkan ló ṣẹ́kù láàrin wọn báyìí. Kí Ọlọ́run máa kó wa yọ. Èèyàn 9 làjọ LASTMA ti rí ọ jáde nínú ẹ̀bìtì ilé alájà 3 tó wó nílùú Èkó. Fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni àwọn òṣìṣẹ́ Lagos State Emergency Management Agency LASTMA fi ń wá àwọn èèyàn tí ilé alájà 3 kan wọlé lórí nílùú Èkó lọ́jọ́ Sátidé ọjọ́ 19 oṣù yìí. Nọ́mbà 10 Ọ̀rẹ́mẹ́ta Street ní Òjòdú Bẹ́gà ní ìpínlẹ̀ Èkó ni ilé tó wó lulẹ̀ lójijì náà wà. Akọ̀wé àgbà fún àjọ LASTMA Olúfẹ́mi Ọ̀kẹ́ Ọ̀sanyìntólú ṣàlàyé fáwọn oníròyìn pé aago 10 àárọ̀ kù díẹ̀ ní ilé ọ̀hún wó lulẹ̀ tí àwọn sì bẹ̀rẹ̀ iṣẹ́ níbẹ̀.